Okparavie tedegbe ebe mi na ma be o kate o tedu kebe o tie mane ku ya fe tu wedu gioro me atu ya tu edioni rewo ebe mi na yigo na mi ewe be ro wa magwa le mi adori go yokma na ya we emo awon na yigo lerun na ta fi zozo yo egbe useni go se osagi masu seni go se kate ivi edoni ro wa kenirisi idoyi nwa na buwade na agwa lewe mi kewi na riri ya uno na do mi ewe igo ayi ya we bebe do osagi masu seni go se o ise
náà sí ọba ìdálẹ́wò náà dálàgé yó ìdókòwò abátọ̀ ọ̀lẹ́ tó wà yó. Eze mọ̀nùtì o kùtì ìgbé ni o sọmọ̀nùtì náà ní àrùsẹ̀kù o. Gbẹ̀wò kí o fòrò mọ́tò ẹ̀rẹ̀ anagele dàtí àdésùwà o dógún ẹ̀mú ẹ̀rẹ̀ náà níyàmú yìí yọ̀rẹ̀ gbó. Ọ̀nà rí ẹ̀ máa wẹ̀ ẹ́. Eva aike miebebe do egi wanata mamewe kwamayem na yaru eza monuti o uti igbe ni ozo monuti no nyalu sepu bewo ki oboro motu ere o anagele dati adesuwa lanu doku memwewe o niyamu yiyore ko ebe bi na yigo unerunye mamye gabe mebi ewani buma zeden o edoni buma zeden onona yo ejo tamuwa Ido tamu bana ebe eyi meri o awo kako ya libere to ni bo ba dole to yi ebe o wa ri di kwa pana ga ku re to na mana yori o sa dolore aga mwe mi lade o taga kwa lebe o Wapana la kuretona na mana yori o sa dolore aga mwe mi lade o taga kwa lebe o mami aga me ki o ebe me ki o je weme for those that cannot understand my beautiful darling, the word ever means kola nut is the most important fruit in African culture. Kola nuts go with prayer for peace to reign in our homes and our fatherland in general. That's what I am. Thank you. Oku ogun gbẹ̀rọ ẹ̀fẹ̀ mẹ́kì wáyà yíyàyí tó gbọ́ bàtọ́lẹ̀ tó yí. Oku ogun gbẹ̀rọ ẹ̀fẹ̀ mẹ́kì wáyà yíyàyí tó gbọ́ sàtọ́lá gbọ̀n yí. Agbe o ràwà agbe o ràn nẹ̀rẹ́. Agbe o àwà. Agbe ràn nẹ̀rẹ́. Agbe o àwà. Àwọn akọ̀wé ẹnu gẹ́gbẹ́ mọ́ bí o sàtọ̀ lọ́yìn. Agbe o àwà. Era mi wé náà rẹ̀ dùn o. Agbe o àwà. Ọba náà tó wé náà rẹ̀ dùn o. Agbe o àwà. Bàbá yé. Abẹ́ ní kìí yá fẹ́, awọ́ tí wọ́n wé, awọ́ kakó yá fẹ́ nìrẹ́ tó, ọ̀nà ìwọ̀n níbo ni wàá yá pè. Wàá pàpà gbé ní àná gbé ìkú náà rú dàwẹ́, ọ̀nà ẹ̀rọ wo hàn. Bàbá yé. Ọ̀pẹ nínú gé. Kò sàdọ̀ lọ́wọ́ ayé yìí. Àgbàfẹ́ sẹ́yìn náà wọ́n ẹ̀ pọ̀fẹ́sọ̀ wá. Umogun.
yi Agbọ̀gbọ̀sẹ̀ inú wọn ẹ̀kọ́ ẹsẹ̀ òde. Ogogo na gelegi na Ẹgbà wẹ́sẹ̀ pọ̀ wọ́n bá mi Ẹgbà wẹ́sẹ̀ 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 Omi ra mẹ́mí Ẹgbà wẹ́sẹ̀ omi yẹ mẹ́mí. Ẹgbà wẹ́sẹ̀.
ore nani Yogo piapa ni mete wi mera me. No bari ewe po imo ime o. Ame la nu gari fio usori mawewe ni mejo la dadore atu ore no dawe e woro ma bo asini o awe mo ma no Agba masanyo eri aga yenu Oga baya yuge I love you darling I am missing you Weekly is the journey to meet me alive I love you darling I am missing you Weekly is the journey to meet me alive I'm dying I am missing you Weekly is the journey to meet me alive I love you darling I am missing you Weekly is the journey to meet me alive ni merie kiwa o Ifude nario ni merie kiwa Ifude nari ni merie kiwa o atare o Ife aniri oko nu wa tare o Iwo no do eya kun fi eya bungo
to o amagi them yo the pastor amagi them yo when I'm with you ya lo pe ana ya ari ewebu wo ri abosa e ti na we o idori buje nweru da we wo be poru yen no ma mudosa no dazi ima oni sunu ye ni we udolo ni re yo osa no be yo bokan wori o kinu dona otaro okaka bota me onese de ma be nakmo the pastor iye na kele ka ma me we wa ayuka wosa e ma no re waka sanu dazi ori no ma o e no ga o ibuje na ri o ni metori enu wa ibuje na la nu wa dan re o ya ta ni awe ifo no to e ya pe fi ogun iyan ya re yi obun pe o iwo no to re ya kun fi obun pe o ibi kana Verona avero mo bi yo mo ni fun wa mi gbe so ni awe odona mo ori o wa e mo opa yu bodo ni re o wa nu we na pa o nu we so mo ayi o wa nu na pa nu we so mo ayo ofu na mo awon le ba we ka ibi wa we so wa ya te fi yo if you are not there you can ena mi ere pipe ari mi ere pipo ikwe so wadalu ni meji aya te pipio siamo si pe won magere akonje o ngba pe me ta kiko magere akonje o ile le gan yari magere akonje o imagere akonje o magere akonje o imagere akonje o
se fore prima o. Abo no. Jesus se fore prima. Abo no. Jesus se fore buwa o. Abo no. Jesus se fore buwa. Jésù Kristi lórí ọ̀sà lóògùn wa o. Yọ̀wé mẹ́rẹ̀ fòzó o. Yọ̀gá ìwẹ́ ní èsòsò rẹ̀ dàgbọ́n rẹ̀. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Iyì gbọ́ gbàgbégbé náà bó ọ̀fọ̀. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Iyò. Queen of boys and simple. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Igi gbọ́pọ̀ gbogbo ìnàbó ìṣẹ̀ṣẹ̀ fò. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Igi gbọ́pọ̀ gbogbo ìnàbó ìṣẹ̀ṣẹ̀ fò. Abo no. Se fore prima o. Abo no. Jesus se fore prima ya. Ẹsẹ̀ ni òsà ẹ̀rù ní mẹ́. Ọ̀pọ̀lọpọ̀ o. Yàsùn ló gà pé yásẹ̀ rẹ̀ yà kàn rẹ̀. Nous d'Asie, Akba Magbayo, Ouyele Nerao. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Igi gbọ́gbà gbẹ̀gbẹ̀ náà ọ̀fọ̀. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Igi gbọ́gbà gbẹ̀gbẹ̀ náà bó ìṣẹ̀ṣẹ̀ fò. Jésù n'oge ọwọ́ náà mẹ́. Jésù n'oge ọwọ́ náà mọ́ o. Igi gbọ́gbà gbẹ̀gbẹ̀ náà bó ìṣẹ̀ṣẹ̀ fò. Ìṣẹ̀ṣẹ̀ fòrè pín mọ́mọ́ ní yẹnu ṣàyò. Igi gbọ́gbà gbẹ̀gbẹ̀ náà bó ìṣẹ̀ṣẹ̀ fò. Ìyọ́kẹ́kẹ́ náà wá ayé sẹ́. Ìṣẹ̀ṣẹ̀ fòrè pín mọ́mọ́ ní yẹnu ṣàyò. Igi gbọ́gbà gbẹ̀gbẹ̀ náà bó ìṣẹ̀ṣẹ̀ fò. Sẹ́mi ayé. Wíwá ìbúyé mẹ́, ìbúyé máa ṣe tí ó kí ó yá nọ́rọ̀ mi pé. Àyìnà yẹn ni ọ̀gbìn mẹ́bùrẹ́, inú lọ́wọ́ ní sẹ́mi ayé. Wíwá ìbúyé mẹ́, ìbúyé máa ṣe tí ó kí ó yá nọ́rọ̀ mi pé. Àyìnà yẹn ni ọ̀gbìn mẹ́bùrẹ́, inú lọ́wọ́ ní sẹ́mi ayé. Wíwá ìbúyé mẹ́, ìbúyé máa ṣe tí ó kí ó yá nọ́rọ̀ mi pé. Àyìnà yẹn ni ọ̀gbìn mẹ́bùrẹ́, inú lọ́wọ́ ní sẹ́mi ayé. Wíwá ìbúyé sísá, ìbúyé máa
venye wesima Atega uwapa mega enula baba o nuwa eme yoto. Atega uwapa memorionya enula wowo yekwe amwege. Bera ibuye me buya masatio kuya na robekwe. Ayina yeye we me bure enula wowo rubesieme aye. Agani ye na su se rien, on a su les moyens faire rien.
mamie agumekoro fa na ewo wa wa ta lo won amamie ge no gbofo ba fe yi be so bo nekere ora yona awo be yori laanu si lele si yegbe agani ye na asuse esi bu ya ke so Africa iye meri emi yegbe o aye yegbe ma no le lo wa so wa o ijo eni ati aye me na eri ave ti era me no ka agogwo wa ano si enu ko na oti no ya ka gbo wa wo so ko wo pe anora ogogo pe to ya fe ni fu edore aya ko momo ipa bonu e o era iribe pa bonu era ya fe ni dolo mo ji ro edo asegbe ni rewe mu eri ye pe o ba eye gba wa no le lo wa so wa papa igbafo bun gbogbo gbafo igbafo bun gbogbo gbafo iya yere ge nu na me je ma mamye wa no gbafo akeye bo sa ri yo bore je ma mamie agbo igbabo ọ̀dàmọ́ ìgbàbọ̀ pàgbọ́n gbé o ìgbàbọ̀ pàgbọ́n gbé ìgbàbọ̀ ìyàyè rẹ̀ nù náà méje mọ́ iyo mamie wọn náà gbàbọ̀ ọ̀tàjẹ́ yọ̀yẹ ọ̀dà ìbásàkiri yóò bọ̀ rẹ̀ wáyé mamie ẹ̀sàkùn ìgbàbọ̀ ọ̀tàmẹ́. àwọn ayẹ́pẹ́ mi yẹ́ wọn lóge o ayẹ́pẹ́ mi yẹ́ wọn o. Senose okunugbo ọmọ ẹgbẹ́ mi yé ma o ọmọ agẹ́gbẹ́ mi yé ma lóge o ọmọ ẹgbẹ́ mi yé ma o iye ma lóge o iye ma lóge o tuba tọwa gbọna èmi na gbọra máa wẹ̀ pé o tuba tọwa gbọna èmi na gbọra máa wẹ̀ pé o iyo. Awe mo ma no
ìmárì mi o. Upe fa upe ne ìmárì mi o. Ọ̀nà tó ta yóò jọ ìmárì mi o. Ìmárì mi o. Ọ̀nà tó ta yóò jọ ìmárì mi o. Ọgbọ́n wa sànyọ́.